Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe o. Gist tèní òun ní pé Olori Temitope sọ fún Ashley wípé àwọn ò ní ever jẹ́ part of gbogbo rádaràda tó ń ṣe lórí social media pẹ̀lú chat group tó send sí gbogbo àwọn olórí. Wọ́n ní kó má ever firú ẹ̀ lọ àwọn ọmọ láyéláyé. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká gbọ́ gist tèní. If today is your first time on my channel, please can you please go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. My name is Mashallah. I normally speak Yoruba on my channel and sometimes English. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay. Lọ́la yín á máa lọ́la yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín Mashallah. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi and sometimes English. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Ẹ ṣé o, ẹ ṣé a o. Comment. God Almighty will bless you. Bí a ṣe gbọ́, wọ́n ní Olori Temitope bínú, wọ́n fi ìbínú sọ̀rọ̀ sí Mariam. Ẹ̀yin náà mọ̀ pé gist kan tí mo ṣe mọ́ ní Ashley wípé ó chat lórí WhatsApp page ẹ̀ pẹ̀lú àwọn olórí wípé kí Queen Naomi lọ drop orúkọ kábíyèsí kó má jẹ́ Ògúnwùsì mọ́. Wọ́n ní ìgbà tí ó sọ kínní, wọ́n ní bí Olori Temitope ṣe dìde sí nìyẹn pé láyéláyé àwọn ò ní ever dá sí irú ọ̀rọ̀ rádaràda báyìí. Wípé kí ló ń fi àwọn pè? Wípé ṣó rò pé àwọn jẹ́ èèyàn burúkú ni? Wípé kí ló mean by pé kí Queen Naomi má jẹ́ Ògúnwùsì mọ́? Wípé àwọn ò ní jẹ́ part of it. Wípé èèyàn burúkú ni Ashley. So ìgbà tí ó sọ ọ̀rọ̀ tó sọ ní orí WhatsApp chat yìí pé kí Queen Naomi kó lọ drop orúkọ Ògúnwùsì pé torí bí Queen Naomi ṣe ń ṣe, wọ́n ṣe bí ìgbà tí wọ́n fẹ́ kábíyèsí mọ́. Wọ́n ṣe bí ìgbà tí wọ́n wà interested in kábíyèsí. Wípé kí wọ́n má jẹ́ orúkọ Ògúnwùsì mọ́. Wọ́n ní Temitope sọ fún yín pé ṣé o mọ̀ pé ọmọ wà láàrin àwọn àti kábíyèsí ni? Wípé ṣé o mọ̀ pé kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi ni? Wípé kí ni tiẹ̀ gan-an tó ń tẹ̀sí ọ̀rọ̀ rádaràda sí wa lórí WhatsApp? Wípé kí ló dé tó jẹ́ pé àwọn ìwà tó jẹ́ pé kò bójúmu ló máa ń wù? Wọ́n ní Olori Temitope sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ rádaràda, wọ́n sọ̀rọ̀ sí Ashley serious. Olori Temitope ní tó bá fẹ́ máa dalẹ̀ Queen Naomi, àwọn ò ní ever jẹ́ ọ̀kan nínú wọn. Wípé kán yọ àwọn kúrò ńbẹ̀. Wípé kò sí nǹkan tí Ashley mọ̀ ṣe ju kó máa ba bá ti èèyàn lọ. Olori Temitope ní tí wọ́n bá fẹ́ máa sọ̀rọ̀ nípa Queen Naomi o, wípé kí wọ́n yọ àwọn kúrò. Wípé àwọn ò wá interested o, àwọn ò ní jẹ́ part of ẹjọ́ àbí ọ̀rọ̀ Queen Naomi tí wọ́n ń rò. Wípé àwọn ò wá interested nínú ọ̀rọ̀ rádaràda báyìí. Wọ́n ní ìgbà tí wọ́n ṣe meeting yìí, wọ́n ní kíní wà ńbẹ̀, Olori Ronke wà ńbẹ̀, Tobi wà ńbẹ̀, Temitope wà ńbẹ̀. Wọ́n ní the only person tó sọ̀rọ̀ òun ni Temitope. Wọ́n ní àwọn méjì tó kù wọ́n sọ̀rọ̀, wọ́n náà dákẹ́ ni. Wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́ nǹkan tó ṣẹlẹ̀, wọ́n nínú bí kábíyèsí gan. Wọ́n ní kábíyèsí bínú gan. Kábíyèsí ní kò sí èèyàn kankan tó máa ní kí Queen Naomi má jẹ́ orúkọ àwọn. Wọ́n ní ìyàwó àwọn ní Queen Naomi o. Wọ́n ní forever dẹ̀ ni Queen Naomi máa jẹ́ ìyàwó àwọn. Wípé wọn ò ní right láti sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yẹn. Wọ́n ní kí ló dé tó jẹ́ pé láti ìgbà tí Ashley tó ti dé palace, ìwà burúkú ni Ashley máa ń wù. Ẹ mọ̀ pé gbogbo àwọn nǹkan yìí, gbogbo ẹ̀ ṣe ń farahàn sí kábíyèsí ni. Ẹ jẹ́ ká máa gbọ́ gist yìí lọ. Kábíyèsí ní Ashley ti kọjá ààyè ẹ̀ gan ni. Wípé kò dẹ̀ mọ ibi tó yẹ kó mọ. Wípé kò
kò mọ ibi tó yẹ kó dé nínú ọ̀rọ̀ palace, wípé ó ti kọjá ààyè ẹ̀ gan seriously, wípé nǹkan tí ò yẹ kó. Wọ́n ní kábíyèsí bínú sí olórí Rónkẹ́ wípé olórí Rónkẹ́ wà ńbẹ̀, wọ́n ń sọrú ọ̀rọ̀ báyìí sí Queen Naomi, olórí Rónkẹ́ ò dẹ̀ lè sọ nǹkan kan, olórí Rónkẹ́ dẹ̀ ń rẹ́rìn wípé àwọn ò expect pé olórí Rónkẹ́ lè wu ìwà tán wù yìí pẹ̀lú báwọn ṣe trust olórí Rónkẹ́ tó. Wọ́n ní ṣe bí olórí Rónkẹ́ ń pretend bí ìgbà tó yẹ pé ó nífẹ̀ẹ́ Queen Naomi ni. Wọ́n ní ṣe bí olórí Rónkẹ́ ń pretend bí ìgbà tó yẹ pé ó fẹ́ kí Queen Naomi padà wá sínú palace ni. Wọ́n ní kí wá ló dé tó jẹ́ pé olórí Rónkẹ́ join Ashley pẹ̀lú àbòsí rìkíṣí lórí ọ̀rọ̀ Queen Naomi, wípé àwọn ò expect nǹkan tí olórí Rónkẹ́ ṣe rárá. Kábíyèsí láwọn wá disappointed lórí ọ̀rọ̀ olórí Rónkẹ́, wípé wọ́n wá ń join Ashley wá ń sọ̀rọ̀ ń pa Queen Naomi, wọ́n wá lè sọ̀rọ̀ wípé kí ló dé tí olórí Rónkẹ́ darapọ̀ mọ́rú nǹkan báyìí. Wọ́n ló dùn kábíyèsí gan. Wọ́n ní nǹkan tó tún wá dùn kábíyèsí ni pé olórí Rónkẹ́ ò sọ̀rọ̀ yẹn fún kábíyèsí, olórí Rónkẹ́ dákẹ́ ni. Ṣé mọ̀ pé Dr. Elizabeth ló lọ fi nǹkan tí Ashley send lórí WhatsApp page ló lọ fi hàn kábíyèsí. Wọ́n ní olórí Rónkẹ́ ò fi anything hàn kábíyèsí o. Ipò olórí Rónkẹ́ dákẹ́ ni pé wọ́n ṣe bí ìgbà tó yẹ pé wọ́n ò gbọ́ anything. Wọ́n ní kábíyèsí ní àwọn ò expect pé olórí Rónkẹ́ nírú ìwà báyìí lọ́wọ́, wípé àṣé olórí Rónkẹ́ ń pretend fáwọn ni. Ọ̀rọ̀ yìí ká kábíyèsí lára. Wọ́n ní ìgbà tí wọ́n parí meeting yẹn, wọ́n ní olórí Temitope ti send text sí kábíyèsí wípé kábíyèsí nǹkan táwọn olórí yìí ń plan lẹ́yìn yín ni o. Wọ́n ní kábíyèsí mọ̀ọ́mọ̀ dúró, wọn ò sọ̀rọ̀ ni. Wọ́n expect pé kí olórí Rónkẹ́ ṣe pé àwọn kan sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fáwọn. Wọ́n lórí Rónkẹ́ ò sọ̀rọ̀ o. Wọ́n ní ṣe ni olórí Rónkẹ́ dákẹ́ náà ṣe pẹnu mọ́. Wọ́n ní kábíyèsí wọ́n ná bínú sí olórí Rónkẹ́, wípé wọ́n bínú gan sí olórí Rónkẹ́. Wọ́n ní Mariam náà wà níbi meeting yẹn. Mi ti ẹ̀ dárúkọ Mariam nígbà tí mo dárúkọ gbogbo wọn. Wọ́n ní kábíyèsí ní pé ìwọ náà mọ̀ wípé Mariam ò like Queen Naomi, Ashley ò like Queen Naomi, Ashley àti Mariam ń fọwọ́sowọ́pọ̀ lórí Queen Naomi. Ó wá dúró síbẹ̀, wọ́n wá ń sọ̀rọ̀ Queen Naomi, ó ò sọ̀rọ̀, ò ń rẹ́rìn, ó tún wá ṣetán, ó tún wá sọ fáwọn. Wọ́n ní olórí Rónkẹ́ àṣé òun pretend pé ó nífẹ̀ẹ́ Queen Naomi ni, àṣé èèyàn báyìí nìyẹn. Wọ́n lọ́rọ̀ yẹn dùn kábíyèsí gan. Ẹ mọ̀ pé kábíyèsí respect olórí Rónkẹ́ gan, wọ́n dẹ̀ trust olórí Rónkẹ́. Wọ́n trust olórí Rónkẹ́. Ẹ rí nǹkan tá à ń gbọ́ nípa olórí Rónkẹ́, ẹ rí pé ó fẹ́ máa jọ bẹ́ẹ̀. Wọ́n ti sọ̀rọ̀ tán. Olórí Dr. Elizabeth ti sọ̀rọ̀ tán pé gbogbo àwọn tí kábíyèsí kó sínú palace ọ̀tá wọn ló pọ̀ jù nú àwọn ìyàwó wọn. Woman yẹn ń sọ̀rọ̀, woman yẹn dẹ̀ ní làákàyè, ó dẹ̀ gbọ́n. Ẹ̀yin èèyàn, gist tá gbọ́ nìkan ní ká mú wá fún yín. Àfi ká máa ṣọ́ra o lọ́wọ́ ẹni tí èèyàn feel pé èèyàn gbọ́kànlé tó jẹ́ pé ebi ló ń ṣe lẹ́yìn èèyàn. Tí máa tún gbọ́ gist mi máa mú wá fún yín o. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi, ẹ subscribe o, ẹ like o. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, òkè òkè lọ́wọ́ yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín Máṣọlá. Mo nífẹ̀ẹ́ yín o. Please share this video, like and subscribe. God bless you all.